Mo ń bẹ ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì wa lọ́kùnrin lóbìnrin lónìí lálejò ní abroad ní Nàìjíríà. Mi ò gara sí Pàṣẹ, ọmọ Pàṣẹ ni mí. Èmi ò kì í ṣe agbéraga o, n ò gbéraga sí Pasuma. Ọ̀rọ̀ yìí ni Taye Currency ń sọ lọ́wọ́lọ́wọ́ bí ó ṣe wà ní múra ní ìlú Mecca. Ṣé ẹ gbàgbé wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Taye Currency ló lọ bá Pasuma níbi tí òun náà wà ní Mecca. Tí Taye Currency sọ wípé òun ò bá Adébọ́lá Pasuma jà. Ọ̀rọ̀ tí Taye Currency sọ nípa bí ó ṣe pàdé Pasuma ní umrah nílùú Mecca ó ní ó ṣe déédé lára àwọn olólùfẹ́ Pasuma tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wípé Taye Currency ó kún fún ìgbéraga onígbéraga èèyàn ni, ṣùgbọ́n Taye Currency ọ̀hún ti wá jáde báyìí ó ti ń sọ̀rọ̀ wípé òun ṣe agbéraga o. Ọ̀rọ̀ yẹn ló ń ṣàlàyé yìí, ó ti bẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma àti àwọn olólùfẹ́ tòun náà jákèjádò wípé ẹ má jẹ́ ká fi ìjà mú àwọn olórin méjèèjì táwọn jẹ́ gbajúgbajà. Ó ní títí láé ọ̀gá ní Paso jẹ́ fóun, ó ní ẹ mọ̀ ṣe òun gbọ́ o. Ẹ̀yin náà ẹ gbọ́ àlàyé tí Taye Currency eléyìí tó ṣe. Tó Máyégún Akéwì odò àyìnrè o ní tìlé tòkó mo kéyìn. Ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ bí Taye Currency bó ti ṣe àlàyé nípa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tọ́pọ̀lọpọ̀ rò wípé ṣe ni Taye Currency ó ń gbéraga sí Pasuma, ṣùgbọ́n ó ti ṣàlàyé lòun ò gbéraga. Ẹ̀yin náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí Taye Currency ń sọ nípa Pasuma àti gbogbo bí àwọn èèyàn ṣe rò wípé ó ń gbéraga sí Pasuma lásìkò tí ó lọ bá Pasuma láti lè làjà láti sọ fún Pasuma wípé òun ò já o, pé òun ò rọ́bà fín, òun ò rí wọn fín o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ti ń sọ wípé ìgbéraga ni, pé bọ́ bá tiẹ̀ fẹ́ bẹ̀ èèyàn àti ẹ fẹ́ ṣọ̀rẹ́ padà ó yẹ kó mọ̀gá lọ́gàá. Gbogbo ìtàn tí ń pa wọn pé kò nílò rẹ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ Taye Currency ó ti wá jáde ó ti sọ̀rọ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ ohun tí ó sọ.